lọ́jọ́ kìíní oṣù karùn-ún ọdún 2025 mo ti wà nídìí mọ́tò yẹn báyìí so òun ló wà ẹ̀rí bíi tápà kẹsì ẹ̀rí bó ṣe rí ṣe wo ẹ̀rí inú ẹ̀ lélẹ́yìí o ẹ̀rí bí inú ẹ̀ ṣe rí so ẹ̀dẹ̀ mo sọ̀rọ̀ gíláàsì yẹn náà fún ibi tápà kẹsì látòjọ́ náà ló wà a wà ní dédé aago kan kù ìṣẹ́jú mẹ́sàn-án báyìí so abeg come and carry this thing capo àwọn guys sọ bí báyìí di wọ́n sọ mọ́tò ìdẹ ẹrù kébì what of meaning of this. táyà lọ́wọ́ ẹ̀ àárí kò wá síbi so ìgbà tá a tún pè ó ti pa fóònù so a ti kúrò lọ́dọ̀ ìta láì torí pé ó jẹ́ Sunday nǹkan náà táyà lórí èkejì lórí. ó dúró pàǹpá rẹ̀ ìyá rẹ̀. àti start ẹ̀ bá ẹ̀hàn síbẹ̀ kí mẹkáníìkì ní ilé ẹ̀ ìwáyà gan lélẹ́yìí o. tó ń ṣe lélẹ̀ mẹkáníìkì tó ń ṣe ní lókè ló wà lórí ìjà mi. bob ló wà ní ayọ̀ bob. mo sọ fún yín pé máa ṣe fídíò sí ti mọ́tò yẹn ní àárọ̀ yìí wọ́n lọ bẹ́ẹ̀. yá ọ̀gá mi mo ti wà níbi tí mọ́tò wà báyìí ọmọ àrọ́bọ̀ wẹ́dà ó kú ìtẹ̀yìn àti step yẹn tó fi parí ẹ̀ so gbọ́dọ̀ mọ̀ fún máa tó parí ẹ̀. ọ̀gá mi ọlá ní kó ìkí ẹ káàárọ̀ àkójúmọ́ àkọ́àná àdúgbò lọ́wọ́ Ọlọ́run mọ́tò ti dìde o òun lè ẹ má bínú pé mi ò ṣe fídíò ẹ̀ sí ní lánàá so nǹkan tó yóò jẹ́ kí n lè ṣe ni pé ó rẹ̀ mí lánàá yẹn gan so bọ́ọ̀yì tó dẹ̀ gbé mọ́tò yàtọ̀ fi akó nǹkan lóko bóyá dé báyìí mo ní kó á pàkẹ́ sílé ọ̀dọ̀ mi direct ó wá pàkẹ́ sílé ọ̀dọ̀ mi ni so a lè já ìkúrọ̀ ẹ̀ gan ní àná yẹn ìkúrọ̀ ló wá bá mi fi kó ní fáàmù ọ̀dọ̀ mi so a ṣe bẹ̀rẹ̀ sí try láti ṣe kí ni o láti já ìkúrọ̀ yẹn ní àárọ̀ yìí ni so ó dẹ̀ wà lórí lóòtù tí mo fi mọ́ kò sí bọ́lẹ̀ ohun kan tí mo kà tẹ́lẹ̀ pé ẹni aláfẹ́ ìṣèjì àwọn iná yìí irú eléyìí nìsín so kò sí nǹkan kan bẹ́ẹ̀ ó ti fọ́ àmàrà míì ilé náà àmàrà míì dẹ́ni méjì báyìí náà máa wà níbi orí ẹ̀ yẹn ọ̀ níbi iwájú ẹ̀ báyìí ní bí méjì àbí mẹ́ta máa wà lẹ́yìn gbogbo àwọn pọ́ìntà yẹn sòtọ́ àwọn pọ́ìntà yẹn iṣẹ́ mọ́ a máa ra gbogbo pọ́ìntà yẹn bí ẹ̀rí òun ló ti fọ́ yìí so lẹ́yìn ìgbà náà kó dẹ̀ kú ti pẹ́ǹtì so ẹ̀rí ìkúrọ̀ ìlélẹ̀ ní báyìí fi kọ́kọ́rọ́ kejì yẹn sí kọ́kọ́rọ́ méjì ló náà fẹ́ rà ṣé ẹyọ kan ló wà bẹ́ẹ̀ náà àbí méjì ló wà bẹ́ẹ̀ kọ́kọ́rọ́ kan ló anyway ẹ jọ̀ọ́ má bínú
mo ṣe máa rí. So ìkúrọ́ yẹn ó fìlì okun káwọ èèyàn yìí ó débi ìpàdà okun dẹnu dẹ́yìn. So then ní abẹ́ yẹn náà àwọn kankan ti já ó gbé bọ́dì yẹn dúró sórí kílókọ̀ yẹn kankan ti já ń bẹ̀ yẹn náà máa ní ìlànà lọ́sọ̀dọ̀ ìgbà máa lè pè é. So àwọn kan pẹ́ẹ́pẹ́ ìṣàkóso tàbí ṣe mẹ́rin ọlọ́run ló máa lè kó gbà fún mi. So ó ṣáà ti wà nílé ọ̀dọ̀ mi báyìí ó ti wà nílé ọ̀dọ̀ mi. Ẹ ṣe dáadáa. Àwọn wo ni ẹ ná? Okay. Hello, hello. Yeah. Okay. Àlàáfíà lẹ́bí kò dé wá. Yá ọ̀gá mi, mo fẹ́ kí ẹ wo bí mọ́tò yìí ṣe rí. So nígbà tí a bá parí ẹ̀ tán ẹ̀yin fúnra ara yín ẹ máa ṣì mọ̀ nípa oore ọ̀fẹ́ Ọlọ́run. So iṣẹ́ ti ń lọ lórí ẹ̀ sà. Thank you, God bless you. Bye bye sir. Yá ọ̀gá mi Ọláyẹmí Kóìkì ẹ kúrọ̀lẹ́ sà o. Mọ́tò yẹn leléyìí, mọ́tò yẹn leléyìí òun la ti kùn débi tá a kùn dé yìí nípa oore ọ̀fẹ́ Ọlọ́run. So finishing ló kù. Ó sì nídìí àwọn nǹkan kan díẹ̀ kan tó dá dúró. So pẹ̀lú finishing yẹn Ọlọ́run á ràn yín lọ́wọ́. Lóòótọ́ ẹ ti ná a lot of money sínú mọ́tò yìí. So a kí yín gan pé ẹ kú iṣẹ́ takuntakun. Ọlọ́run Olódùmarè á wà pẹ̀lú yín á dẹ̀ ràn yín lọ́wọ́. So but ẹ̀yin àgbà náà lè sọ pé tí iná ò bá tán lórí ẹ̀jẹ̀ ò kì í tán lè kan o. So ó kù nìbọn ró. Ṣé mọ̀ pé gbogbo pọ́ìntà yìí gbogbo iná yìí pátá nígbà tá a bá kọ́pù gbogbo ẹ̀ tán pátápátá a máa tún ṣe fídíò ẹ̀ a tún sẹ́ǹdì fún yín a tún sẹ́ǹdì ẹ̀ sí yín. So nípa oore ọ̀fẹ́ Ọlọ́run òun lélẹ̀.
gbogbo ọmọ Yorùbá ẹ fẹ́ ká wo mọ́tò yìí bẹ́ẹ̀ ṣe ń wo yìí wọ́n máa fídíò ara ẹ̀ round nísìnyí níwọ̀nba ìwọ ọgbọ́n ìmọ̀ àti òye kékeré tọ́lọ́run fún wa nígbà tá a bá kún tán a máa tún ṣe fídíò ẹ̀ tá a bá ti parí gbogbo iṣẹ́ ara ẹ̀ a ṣe fídíò ẹ̀ a sẹ́ndì ẹ̀ sí torí bó ṣe rí Ọlọ́run rílì ran ọmọ Yorùbá lọ́wọ́ kì í ṣe irú tiwa báyìí nìkan àìmọye iṣẹ́ lọ́lọ́kan ọ̀jọ̀kan tó wà ní orí ọmọ Yorùbá tó ń gbà gidi lórí wọn kì í ṣe wípé agbára wa bí kò ṣe oore ọ̀fẹ́ tọ́lọ́run fún ìran Yorùbá ìdí nìyí tó jẹ́ pé Yorùbá nation ó ṣe kókó láti tètè jáde kúrò ní ìlú tó ń pè ní nation náà Ọlọ́run adẹ́tọ̀ àti ìwọlé.
alọ́rẹ̀ǹtì ẹ́ńjìn fọ́gà ní tẹ́ bá ti rí ẹ̀rí pé àwọn fọ́gànáísà ló ń lò ọlọ́run yóò máa ṣe ọ̀rọ̀ lọ alọ́rẹ̀ǹtì pẹ̀lú kọ́lọ̀ ṣùgbọ́n a mọ̀ wípé ọjọ́kọjọ́kọ orílẹ̀-èdè wa máa dúró gbogbo ọgbọ́n àtinúdá tí ọlọ́run fún àwọn ọmọ ìjọba àbẹ̀rẹ̀ sí ní ìlú goodbye. ìgbìmọ̀ gbogbo alájọgbé lẹ́gbẹ̀ẹ́ gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé ọmọ Yorùbá ìran Yorùbá a ò kì í ṣọ̀lẹ o ọ̀pọ̀lọpọ̀ wa ni Ọlọ́run fún ní ọgbọ́n ìmọ̀ àti òye ọ̀pọ̀lọpọ̀ ló wá láti fi ara wa ṣọ̀fà ní àwọn àkókò kan going back orílẹ̀-èdè Yorùbá ní kíákíá mo kí gbogbo ọmọ Yorùbá ní tilé tòkó mo kí wa kú iṣẹ́ ìlú o kò ní sú wa kò ní rẹ̀ wá láṣẹ Èdùmàrè gbogbo alájọgbélẹ̀ lérí gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé ìran Yorùbá ò kì í ṣe ọ̀lẹ ṣe rí nítorí wa nìyí fúnra wa náà ni à ń kùn tá a bá rí wa ń ta a lè rí wa gẹ́gẹ́ bíi pé bóyá àwọn eléyìí wọn tiẹ̀ níṣẹ́ lọ́wọ́ ọpẹ́ ní fọ́lọ́run thank you Jesus lélẹ́yìí o thank you Jesus tẹ́ rí ó ní bí oríṣi iṣẹ́ mẹ́ta tàbí mẹ́rin lọ́wọ́ àkọ́kọ́ mo kọ́ṣẹ́ panẹ́pítà láti lè panẹ́pítà yẹn bóyá tí bọ́ọ̀dì mọ́tò bá bàjẹ́ láti tún ṣe lẹ́yìn ìdí èyí mo padà síbi iṣẹ́ píńtà iṣẹ́ píńtà igan ni mo wá bójú tó jù tí mo kọ́ dáadáa lẹ́yìn ìdí èyí mo padà sí ìdí iṣẹ́ engineer contractor kí ni engineer contractor yẹn mo mọ̀ nípa iṣẹ́ iná láti fa iná pé tá a bá tí ìlú tí ò bá sí nọ́mbẹ̀ rárá láti gbé iná láti ìlú kan sí ìlú kejì a mọ̀ nípa ẹ̀ dáadáa lẹ́yìn ìgbà tá a kúrò níbẹ̀ tán a tún darapọ̀ mọ́ ìjọba Nàìjíríà láti ṣe iṣẹ́ kan tàbí òmíràn a fi bẹ̀yẹn sílẹ̀ ìdí ni lẹ́yìn ìgbà yìí ìdí tá a fàbọ̀ sí gbọ̀ngàn ni ìdí ètò iṣẹ́ ọ̀gbìn tá a wá fàbọ̀ sí kí ló ṣẹlẹ̀ tá a fi iṣẹ́ píńtà yìí tá a fi iṣẹ́ ṣe bóyá torí pé ìlú tá a wà àti wípé nǹkan pọ̀ lọ́wọ́ bóyá díẹ̀ yìí tàbí kan tàbí èkejì ó ṣokùnfà tí a ò fi lè tẹ̀síwájú ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tẹ́ bá wo mọ́tò yìí dáadáa ẹ bá wa ká lọ tẹ́ bá wo Yorùbá Nation ló ní mọ́tò yìí nípa oore ọ̀fẹ́ Ọlọ́run Yorùbá Nation ló ní à ń ṣe àfikún ẹ̀ mọ́tò yìí ó ti dẹnu kọlẹ̀ láì mọye ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ọ̀pọ̀lọpọ̀ oṣù ọ̀pọ̀lọpọ̀ àkókò ọdún tó ti dẹnu kọlẹ̀ ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọ̀gá wa náà ní Koiki tí wọ́n gbé mọ́tò yìí dìde padà ìdí yìí la fi ń sọ mọ́tò yìí di ọ̀tún padà láti lè jẹ́ bẹ́ẹ̀ mọ̀ wípé àpàtì ẹ̀ ní ká fi dára ní ká fi ṣiṣẹ́ ọwọ́ òfin ǹjẹ́ iṣẹ́ tá a kọ́ yẹn ṣáà ti gbàgbé ẹ̀ nítorí pé mo ti ṣiṣẹ́ yìí ní ìsìnbẹ̀ ṣé ń wòye ó ti lé ní 20 years tí mo ti ṣe gbẹ̀yìn so tí mo dẹ̀ tó wá padà sí díẹ̀ wípé ṣé mo dẹ̀ tó rántí ṣá ṣùgbọ́n nípa oore ọ̀fẹ́ Ọlọ́run à ń tẹ̀síwájú díẹ̀díẹ̀ so iṣẹ́ tí à ń ṣe nìyẹn tí Ọlọ́run sáfọ̀ wa ní ọgbọ́n ìmọ̀ àti òye kò sí ọgbọ́n tí ò sí tí Ọlọ́run fún àwa ọmọ Yorùbá kò sí òye tí Ọlọ́run fún wa. going back orílẹ̀-èdè Yorùbá ní kíákíá mo kí gbogbo ọmọ Yorùbá ní tilé tòkó mo kí wa kú iṣẹ́ ìlú o kò ní sú wa kò ní rẹ̀ wá láṣẹ Èdùmàrè gbogbo alájọgbélẹ̀ lérí gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé ìran Yorùbá ò kì í ṣe ọ̀lẹ ṣe rí nítorí wa nìyí fúnra wa náà ni à ń kùn tá a bá rí wa ń ta a lè rí wa gẹ́gẹ́ bíi pé bóyá àwọn eléyìí wọn tiẹ̀ níṣẹ́ lọ́wọ́ ọpẹ́ ní fọ́lọ́run thank you Jesus lélẹ́yìí o thank you Jesus tẹ́ rí ó ní bí oríṣi iṣẹ́ mẹ́ta tàbí mẹ́rin lọ́wọ́ àkọ́kọ́ mo kọ́ṣẹ́ panẹ́pítà láti lè panẹ́pítà yẹn bóyá tí bọ́ọ̀dì mọ́tò bá bàjẹ́ láti tún ṣe lẹ́yìn ìdí èyí mo padà síbi iṣẹ́ píńtà iṣẹ́ píńtà igan ni mo wá bójú tó jù tí mo kọ́ dáadáa lẹ́yìn ìdí èyí mo padà sí ìdí iṣẹ́ engineer contractor kí ni engineer contractor yẹn mo mọ̀ nípa iṣẹ́ iná láti fa iná pé tá a bá tí ìlú tí ò bá sí nọ́mbẹ̀ rárá láti gbé iná láti ìlú kan sí ìlú kejì a mọ̀ nípa ẹ̀ dáadáa lẹ́yìn ìgbà tá a kúrò níbẹ̀ tán a tún darapọ̀ mọ́ ìjọba Nàìjíríà láti ṣe iṣẹ́ kan tàbí òmíràn a fi bẹ̀yẹn sílẹ̀ ìdí ni lẹ́yìn ìgbà yìí ìdí tá a fàbọ̀ sí gbọ̀ngàn ni ìdí ètò iṣẹ́ ọ̀gbìn
tá a wá fàbọ̀ sí kí ló ń ṣẹlẹ̀ tàbí iṣẹ́ píńtà yìí tàbí iṣẹ́ ṣe bóyá torí pé ìlú tá a wà àti wípé nǹkan pọ̀ lọ́wọ́ bóyá díẹ̀ yìí tàbí kan tàbí èkejì ó ṣokùnfà tí a ò fi lè tẹ̀síwájú ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tẹ́ bá wo mọ́tò yìí dáadáa ẹ bá wa ká lọ tẹ́ bá wo Yorùbá Nation ló ní mọ́tò yìí nípa oore ọ̀fẹ́ Ọlọ́run Yorùbá Nation ló ní à ń ṣe àfikún ẹ̀ mọ́tò yìí ó ti dẹnu kọlẹ̀ láì mọye ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ọ̀pọ̀lọpọ̀ oṣù ọ̀pọ̀lọpọ̀ àkókò ọdún ó ti dẹnu kọlẹ̀ ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọ̀gá wa náà ní Koiki tí wọ́n gbé mọ́tò yìí dìde padà ìdí nìyí la fi ń sọ mọ́tò yìí di ọ̀tun padà láti lè jẹ́ bẹ́ẹ̀ mọ̀ wípé àpàtì ẹ̀ ní ká fi dára ní ká fi ṣiṣẹ́ ọwọ́ òfin ǹjẹ́ iṣẹ́ tá a kọ́ yẹn ṣáà ti gbàgbé ẹ̀ nítorí pé mo ti ṣiṣẹ́ yìí ní ìsìnbẹ̀ ṣé ń wò yìí ó ti lé ní 20 years tí mo ti ṣe gbẹ̀yìn so tí mo dẹ̀ tó wá padà sí díẹ̀ pé ṣé mo dẹ̀ tó rántí ṣá ṣùgbọ́n nípa oore ọ̀fẹ́ Ọlọ́run à ń tẹ̀síwájú díẹ̀díẹ̀ so iṣẹ́ tí à ń ṣe nìyẹn tí Ọlọ́run fi ń Ọlọ́run ṣàfọ̀ wa ní ọgbọ́n ìmọ̀ àti òye kò sí ọgbọ́n tí ò sí tí Ọlọ́run fún àwa ọmọ Yorùbá kò sí òye tọ́lọ́run fún wa